jama ẹni naam Ọlọ́run ò ní da ọ̀rọ̀ yín rú. Àmín. bọ́rọ̀ ẹ̀dá bá ti dàrú tí ẹ bó tinú ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan yín àtẹ̀yìn àtàwa àtàwọn tí ń bọ̀ lójú ọ̀nà tí wọ́n èdè àtẹ̀ntí òpè ń lọ lálẹ́ yìí jàmọ́ àwa sí ni ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wọ̀ ní bòtì. anabiwa Muhammad sallallahu alayhi wa sallam. ó ní mini islam lè mari. takuhu ma la yani. tarkuhu ma la yanihi. ntí ó bá kàn ọ́ lọ́wọ́ kàn ọ́ lẹ́sẹ̀ má dá sí fílẹ̀. ọmọ ń ròyìn ìyá rẹ̀ ọwọ́ ń pè ìyá rẹ̀ ò rí báwọn àbùkù tó bá rí ń díẹ̀ ìwọ lọ wá ìyá rẹ̀ ní ròyìn kì í yá tiẹ̀ kọ́ bàbá rẹ̀ ní ròyìn bàbá tiẹ̀ kọ́ ọ̀ọ́yà mú ó tún kẹ́kọ̀ọ́ nù tí ń fi ń ròyìn bàbá ẹ̀ ní pé bá mi ẹ bá wọlé báyìí wọ́n kọ́kọ́ wá wo yàrá wa wò ná pé sáà ti sùn sáà ń bẹ nù ilé sáà ti lẹ̀kùn wọ́n wá wò ìwọ wá ń pé ìrọ̀lọ̀ ń pa ń bọ̀ wọ́n wá ń wò kí n bàbá tiẹ̀ kọ́ bàbá tiẹ̀ lè jọ́ lọ́tí òun ò tiẹ̀ mọ̀ bẹ́ẹ̀ kú nù lé bẹ́ẹ̀ jóná nù lé bàbá tí wọn wọlé bọ̀rọ̀ ṣé ní ọ̀wá yẹ̀yìn wò bàbá tiẹ̀ ní ròyìn bọ́ ọ bá dá sí ọ̀kan àbùkù ni. fala mudilla wala muhdin siwaka aya. ìjọ ọba kan lọ́wọ́ tí ọkàn ọlẹ́sẹ̀ lọ jìnnà sí má dá sí má anábì ó nínú dáadáa ìsìláàmù ọmọ èèyàn. takuhu ma la ya'anihi. ntí ọkàn ọ má dá sí kuranu náà wàá mú wa o ṣáàtì sàwùzù. qala qad utita su'laka ya Musa. kalamun qadimun. kalamun qadimun la yamallu sama'u. ẹ̀yin tẹ́ bá máa wí ẹ máa wí. تنزع عن قول وفعل ونية ليشفي من كل داء ونوره أشتفي من كل داء ونوره. بل القرآن جيرينو دليل لقلبي عند جالي وحيرتي. فيا رب متيني بسر حروفه. فيا رب متيني بسر حروفه. إن شاء الله. ونور بي قلبي وسمعي ومقلتي. ونور بي قلبي وسمعي ومقلتي. إلهي لا تعذبني فإني إلهي لا تعذبني فإني. ìtẹ̀ ń wí ni pé ọlọ́run mi ò má mà fìyà jẹ mí ìyàwó ọlọ́run ọ̀dà ẹni ọba fìyà jẹ ìwọ ọlọ́run fẹ́ bà tiẹ̀ jẹ́ ni. مقر بالذي قد كان مني. فما لي حيلة إلا رجائي. فما لي حيلة إلا رجائي. àfọ̀ṣẹ kankan ọ̀ràn ọlọ́run ọ̀fọ̀ kan ọ̀ràn ọlọ́run kò sí kankan tọ̀ràn ọlọ́run lẹ́yìn àdúrà lẹ́yìn kó pe kọ́ ọbẹ̀ kó sunkún sí lọ́rùn pé n tí ń fẹ́ ni èyí tó ṣe yìí ń ọ̀fẹ́ àfààníwọ̀ ọlọ́run famali hilatun illa rajai. famali hilatun illa rajai. bó
ti rí nu. لعفوك إن عفوت وحسن ظني لعفوك إني عفوت وحسن ظني má gbẹ̀mí pé إني عفوت وحسن ظني. لعفوك إن عفوت وحسن ظني يظن الناس بي خيرا فإني لشر الناس أولوا إن لم تعف عني. يظن الناس بي خيرا فإني لشر الناس إلا متعف عني. لشر الناس إلا متعف عني. ẹ jẹ́ pariwo Ọlọ́run pé Allah. Allah. ìwọ Ọlọ́run ìwọ la pè ní. a tún bẹ̀rẹ̀ ìjókòó ìlàlẹ̀ yìí. a ti ṣàrẹ̀kẹ́wà ní pé bàbá ti ń dé àmọ́ wa adé ní sí kéèpé 40 minutes. ńlá ń bọ̀ wáyé. ńgbà adé kò awọ èkó láago 12 àárọ̀ yìí. àkọ́kọ́ lọ Alábà àṣewáàṣì tiwọn fún wọn. a kú òǹbẹ àwa lọ Island àwa kú òǹbẹ láago 5 kọjá mo ní lọrin yá àsùn hòtẹ́ẹ̀lì o à ń lọ lé ní. Kiramakumullah. máa ra lu ẹ̀ mú lóru. ماذا أقول ولا في القول فائدة أنت العليم بما قد حل في خلدي. gbogbo ẹ̀ ló yé ọ. أنت العليم بما قد حل في خلدي. ẹ jama ẹni naam. Ọlọ́run ò ní da ọ̀rọ̀ yín rú. Amina. bọ́rọ̀ ẹ̀dá bá ti dàrú tí ẹ bó tinú. ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan yín àtẹ̀yìn àtàwọn tí ń bọ̀ lójú ọ̀nà tí wọ́n èdè àtẹ̀ntí òpè ń lọ lálẹ́ yìí jàmọ́ àwa sí ni ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wọ̀ ní bó ti. فأنت تهدي بأهل الصدق فهدي بنا فلا تدل بنا الأفراد والإزباء. فلا تدل بنا الأفراد والإزباء. Ànábì Muhammad صلى الله عليه وسلم. oni min islam limari تقه ما لا ينيه. tarku ma la yanihi. ntí ó bá kàn ọ́ lọ́wọ́ kàn ọ́ lẹ́sẹ̀ má dá sí fílẹ̀. ọmọ ń ròyìn ìyá rẹ̀ ọwọ́ ń pè ìyá rẹ̀ ò rí báwọn àbùkù tó bá rí ń díẹ̀ ìwọ lọ wá ìyá rẹ̀ ní ròyìn kì í yá tiẹ̀ kọ́ bàbá rẹ̀ ní ròyìn bàbá tiẹ̀ kọ́ ọ̀ọ́yà mú ó tún kẹ́kọ̀ọ́ nù tí ń fi ń ròyìn bàbá ẹ̀ ni pé bá mi ẹ bá wọlé báyìí wọ́n kọ́kọ́ wá wo yàrá wa wò ná pé sáà ti sùn sáà ń bẹ nù ilé sáà ti lẹ̀kùn wọ́n wá wò ìwọ wá ń pé ìrọ̀rọ̀ ń pa ń bọ̀ wọ́n wá ń wò kí n tiẹ̀ kí bàbá tiẹ̀ kọ́ bàbá tiẹ̀ lè jọ́ lọ́tí òun ò tiẹ̀ mọ̀ bẹ́ẹ̀ kú nù ilé bẹ́ẹ̀ jóná nù ilé bàbá tí wọn wọlé bọ̀rọ̀ ṣe ní ọ̀wá yẹ̀yìn wò bàbá tiẹ̀ ní ròyìn bọ́ ọ bá dá sí ọ̀kan àbùkù ni. فلا مضل ولا مهد سواك أيا. ìtí ọba kan lọ́wọ́ tí ọkàn ọlẹ́sẹ̀ lọ jìnnà sí má dá sí má Ànábì ó nínú dáadáa ìsìláàmù ọmọ èèyàn. تقول ما لا يعنيه. ìtí ọkàn ọ má dá sí kuranu náà wà mú wa o ṣáàtì sàwùzù. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقف ما ليس لك به علم. ولا
تقف ما ليس لك به علم inna sam'a إن السمع والبصر والبصر والفؤاد والفؤاد كل أولئك كان عنه مسؤولا كل Ọlọ́run kẹ́rẹ̀ أولئك jẹ́ àgbà. كان عنه مسؤولا ولا تقف ما ليس لك به علم ìtọ̀ ọba ní màá ń parẹ́ má dùn ń bẹ̀ ṣé kò yé ọ má dùn ń bẹ̀ sọ́ọ̀mà nípa ẹ̀ má dá sí. ولا تقف ما ليس لك به علم ìtọ̀ ọmọ ń pẹ̀ má dá sí ni wọ́n bá pè ọ́ sí èmi ọmọ kankan pẹ̀ èmi wọlé lọ́nu. ntí òjò jìnnà sírù kẹ́bẹ́ inna sam'a إن السمع etí wa yìí والبصر ojú wa yìí والفؤاد ọkàn wa كل أولئك كان عنه مسؤولا Ọlọ́run ní gbogbo ẹ̀ èmi Ọlọ́run ó béèrè lọ́wọ́ wọn ń béèrè lọ́wọ́ etí ń béèrè lọ́wọ́ ojú ń béèrè lọ́wọ́ ọkàn àwọn tó pamọ́ nù ní àṣírí wọn wọ Ọlọ́run ló wà ntẹ́lómi dì mọ́kàn tí ń pọ́ Ọlọ́run ó jẹ dé dáadáa alájẹlẹ́kẹ́ ní ti ń bẹ́ nù ọkàn rẹ̀ ni pé ẹ̀ ní déere. ولا تقف ما ليس لك به علم àwọn mẹ́rin báwọn bá ń lọ bí kan àwọn ìdágbére báwọn èèyàn kò sí tọ́kẹ̀ mi sọ́kọ̀ ti dé ìjáde bọ́ọ̀nù gbogbo owó sì wọnú mọ́tò Ọlọ́run ilé mi nu ntí ń mí àti ntí èmi ń bẹ̀ mo fi sọ̀wọ́ Ọlọ́run bá ń sọ wọn èmi ń lọ ń tèmi nu torí mo mọ̀ pé páàrí ọ̀ká mi èèyàn wo ipá ààrẹ ọ̀ká mi ìlọ́dún lójú ọ̀nà àfọ̀kọ̀ gùn ọ́ ni. ولا تقف ما ليس لك به علم àní tí ọkàn lọ́wọ́ kan lẹ́sẹ̀ mọ́ dá sí ẹ̀kọ́ tẹ̀ mú lọ lílálẹ́ inú ni mọ́ dá sí tí ó kàn ọ́. إن السمع inna sam'a. إن السمع etí yín á béèrè lọ́wọ́ ẹ̀ kí lọ gbọ́ kí lẹ fi gbọ́ ìwọ òfin tí tiẹ̀ gbọ́ àlùkùránì láyé gbogbo orin lọ́ha ẹni ó ké wálé adìẹ àti dọ̀bù ha èpè ní ọmọ ṣẹ́ wálé adìẹ àti dọ̀bù ẹ bá tẹ̀lé lómi èké kúlíyà ayọ̀ alikafiruna èmi àwọn kéèyàn máa ké kúlíyà ayọ̀ alikafiruna láhàbùdù máa ta hàbùdùnà láhàbùdù. ولا تقف ما ليس لك به علم kí ló fi dúnra yé ó ní mo ní bisimilayi la ilaha illallah muhammadu rasulillah ó sì dúnra ẹ ọmọ mùsùlùmí ètò wa hagiu ìwà sọ fẹ́ kejì ẹ̀ pé ìfẹ́ bá wọn jiyàn nífa nígbà tí wọ́n ń bí mi èèyàn lè fi dúnra náà bàbá rẹ̀ géwu tó wọn ni ibo wọn ti fi bisimilayi la ilaha illallah muhammadu rasulillah labaduna èmi ọ̀jẹ̀ mbẹ́ o wọ́n jẹ́ jífà. ولا تقف ما ليس لك به علم àfa ń sànú rẹ ọ̀dà ọkọ̀ máa ọmọ kéwú ẹ̀ òòrónú ọ̀wá ń pọ́wọ́ tí wọ́n fún ọ ń kéré òòró ń tó o ṣe owó kéré ni wọ́n ó kéré irú èwo ìwọ kéwú ni ebi kò gún yàrá bẹ̀rẹ̀ mùsíbà nínú àlábù ọ ebi ń tọ́ lọ ọkọ nù òṣìṣẹ́ lẹ́yìn sẹ́kítírì wọ́n yọ ọ́ dànù náà ní ládùúgbò yìí látara ségesège yìí bí à ń fawó mèyí náà ni àwọn àǹkówó tí wọ́n fún wọ́ kéré òòròjọ́ ohun tó o ṣe pé ìwọ ń sọ òfin rẹ sípò ọlọ́run yìí pé yes kíní yẹn ò lè yanjú àwọn tó sì gbé nǹkan dání sí ni èso ọlọ́run yóò sì yanjú ó sì yanjú. alikiburiya ulillah. ọlọ́run ni mo tó èmi ọlọ́run ni mo ní ẹ̀dá mọ́ lò ó mo tó
èmi ni mo ní má gbẹ̀wò ẹ̀wọ̀ tó bá gbẹ̀wò ẹ̀wọ̀ ọ̀ parun La ilaha illallah. ebi lèmi ṣe nǹkan máa ní ọkẹ́ tí ó bí mi àmì mi ọlọ́run ò ní ṣe tí ọ̀dà o ẹ̀yin lẹ́ẹ̀ máa ṣe tí ọ̀dà ẹ̀yin kan lẹ́ẹ̀ ta lẹ̀ kan fẹ́yìn bíi mẹ́jọ bí wàhálà bá wá dé ẹ̀ wàá sá lọ. wọ́n wàá pe nọ́mbà yín kọ́ á ní lọ mọ́ ọ̀tàlẹ̀fẹ́lẹ́ yìí 1.5 ọ̀tà fún tọ̀hún 800,000 ọ̀tàfẹ́lẹ́ yìí 900,000 ọ̀sọ̀ gbogbo ẹ̀pọ̀ tán à ń sójà dé ìwọ́ họ. wala takifu ma laysa laka bihi ilmun. inna as-sam'a wal basara wal fuada. kullu ulaika má pé ulaika o. kullu ulaika kana anhu mas'ula. ọlọ́run la bí yín léèrè níjọ́ tá a mọ̀ bí yín léèrè á bí àáfà á bí ọmọ akéwú á bí ọkọ á bí ìyàwó á bí bàbá á bí ọmọ á bí ẹ̀gbọ́n á bí àbúrò á bí láńlọ́ọ̀dù á bí tẹ́nàntì ṣé bó o ti ń sílé onílé nì ṣé bó ọba kọ́tì ẹ̀ o lè gbà kí wọ́n ṣe bẹ́ẹ̀ á béèrè. kullu ulaika kana anhu mas'ula. àáfà jókòó kún ọmọ kan àáfà ni ọ ó ń ṣe ọwọ́ jókòó kún ọmọ kan ń ṣe ọwọ́ ni ọ alákọ̀wé máa bá alákọ̀wé rẹ kí ka pépà ọba àkàbí 40 iṣẹ́ rẹ ni wọ́n pa alákọ̀wé ni. kullu ulaika kana anhu mas'ula. ọlọ́run ní gbogbo ta kó tì yín ni á béèrè lọ́wọ́ wọn. ọlọ́run tún bá bọ̀ ó ní al-yawma nakhtimu ala afwahihim wa tukallimuna aydihim wa tashhadu arjuluhum bima kanu yaksibun. al-yawma nakhtimu ala afwahihim. ìjọba wo ọlọ́run ọba yìí ti ń sọ̀rọ̀ nínú ẹnu á pé ò gbọ́dọ̀ ṣiṣẹ́ mọ́ àwọn ọlọ́run ó ṣiṣẹ́ ò gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́. wa tukallimuna aydihim. kí ni ọmọ wa sọ̀rọ̀ ọwọ́ wa máa wá sọ̀rọ̀ bọ́wọ́ bá ń sọ̀rọ̀ watashhadu arjuluhum bò. watashhadu arjuluhum bima kanu yaksibun. ọwọ́ máa sọ tiẹ̀ watashhadu arjuluhum ẹsẹ̀ ó sì máa jẹ́rìí ẹ̀ ó purọ́ èmi lè rìn lọ. ọ̀nà wo la fẹ́ fi bọ́ wájú ọlọ́run ọmọ ìyá mi ta ló lóun fẹ́ escape wájú ọlọ́run. onílé ń kọ́lé lọ́wọ́ o sì lọ́ wà kíní burúkú ẹ kó gbogbo ẹ̀jọ́ àwọn idán tẹ́ ń pè lóògùn ta ló gbóògùn gbọ́nu yín ná eré ẹni ó gbóògùn gbọ́mọ̀ dàrú o bàbá tí ń gbóògùn lóògùn ọ yá wèrè bàbá rẹ tó jogún ògùn lọ́wọ́ ẹ àwọn dà èmi wọn bẹ́ẹ̀ bí tẹ́sí wọ́n sì ń kà táwọn ṣe àyè táwọn òkété ti ń gbàbẹ̀ jáde sí ibi tí wọ́n gbàbẹ̀ jáde sí kò ṣe sóògùn kọ́ mọ̀ kú bọ́ ọ bá ti lóògùn kú sí ọ ò lóògùn. al-yawma nakhtimu ala afwahihim. àníjọ́ tí n ti ń sọ̀rọ̀ nínú ẹnu èmi ọlọ́run wọ́n kọ́ gbọ́dọ̀ ṣiṣẹ́ mọ́. wa tukallimuna aydihim. ọwọ́ yín ni ọmọ wa sọ̀rọ̀. wa tashhadu arjuluhum. ẹ̀sìn ọmọ wa jẹ́rìí ọwọ́ pé òpùrọ̀ ìwọ ọwọ́ nígbà tí ń lọ rí mọ́ bẹ́ẹ̀ ebe mi lè rìn. bímọ nígbà tí ń lọ bàtí lágbájá jẹ́ ebe mi lè rìn lọ. nígbà tí ń lọ fi kíní ni tí ń lọ kàn mọ́gi báyìí ebe mi lè rìn lọ́kọ̀ ìwọ ọwọ́ ọ̀dá lọ èmi mọ gbé ọ débẹ̀ la ìlà akànkan wájú ọlọ́njọ́ àlùkìyámà. wa tashhadu arjuluhum bima kanu yaksibun. gbogbo ilẹ̀ mọ́ lọ bí àdúrà ń bí yasin kankan kéènì al-yawma. al-yawma nakhtimu ala afwahihim wa tukallimuna
bẹ láàrin wa ní ẹ sì dákẹ́. وتشهد أرجلهم بما كانوا يكسبون. ìyá àjẹ́ tí ń bẹ láàrin wa mo kì í yín níjọ́ tọ́wọ́ máa tú àṣírí yín tẹ́sẹ̀ yín ọmọ jẹ́rìí pé ebi wọ̀ ló mú bí tán ebi wọ̀ ló mú bí àyà ńgbà ẹ̀jẹ̀ tán tẹ̀ wá ń ṣèyẹ yín báyìí yìí bẹ́ẹ̀ lẹ́ jóná. اليوم نختم على أفواههم. àwọn náà bẹ́ẹ̀ bí kan tán ṣe báyìí lè ṣe pé àwa níta bá dì ńlọ dì níta bá tú ńlọ tú sí ọ ẹ kù. اليوم نختم على أفواههم. wọ́n di oyún bá lómi inú wọn kò ní bí ò ní bí ọmọ ń kí ẹ gbà mí ara ni mí ọkọ náà ń ké pé mo mọ̀ ṣàgbá kan láti jẹ̀ta ọmọ ọlọ́mọ àwọn ìyá òsì nìyẹn wọ́n ti ń gbé agbóhùn láàtúnṣe ẹ máa fi eléyìí ráńdòdò wò àgbá kò tún dé. La ilaha illallah. àwọn ọmọ pa wọn nù ẹyin nu Ọlọ́run nù ọmọ bí ó ti dájọ́ yín. اليوم نختم على أفواههم. ìjọ tí ní jẹ́ ní ti ń sọ̀rọ̀ nú ẹnu ọ̀sọ́ mọ́. وتكلمنا أيديهم. kí ló kù tí ó máa sọ̀rọ̀ ọwọ́ yín ni ó máa rojọ́. وتشهد أرجلهم. ẹsẹ̀ yín ọmọ jẹ́rìí ọwọ́ pé kò sí rọ́ńbẹ́. بما كانوا يكسبون. gbogbo kínní lóde èdè tí wọ́n gbélé ọlọ́wọ́ ń bí wọ́n mú ọ lọ da kínní nù kọ́ kọjú sọ́lọ́hún ọba tí sèǹkẹ́tẹ́ nìkan ò lè ṣe. kínní òsì wo ni wọ́n ń gbé kínní níbo tí kú bá dé tó ọmọ rí báyìí pé tó ti tán tó ò ní lè sọ̀rọ̀ mọ́ ọ̀fẹ́ kùnù gbogbo ẹni tó fẹ́ kú yóò rí kú báyìí bá ti kú bí ìṣẹ́jú kan àmọ́ kò ní sọ̀rọ̀ mọ́ ó di jọ́ ọ̀ tó bẹ́ẹ̀ kò sọ kankan mọ́ yóò máa wo sùn báyìí ńlọnu ó ṣeṣe hà ń bẹ̀ ń pé padà ọ̀ gbọ́dọ̀ pa mí yóò pa ọ́ yóò pa n tó gbé dání. النفس تبكي على الدنيا وقد علمت. èsì tó ń sunkún ọmọ ádámà ó sì ń sunkún lérí ayé ìwọ náà sì ti mọ̀. أن السلامة فيها ترك ما فيها. alájẹ ẹlẹgẹ anafsu tabuki ajẹtuma bi. النفس تبكي على الدنيا وقد علمت. ọmọ ádámà sì ń ṣe girigiri lérí ayé mo fẹ́ nígbà mo fẹ́ láwo mo fẹ́ níwájú mo fẹ́ lẹ́yìn mo fẹ́ lọ́tún mo fẹ́ lọ́sì ọ̀rọ̀ alẹ́ gbogbo ọ̀nà oko olówó gbogbo ẹ̀ lọ́ra tán yányán ó láìla ilẹ̀ náà làwọn ọmọ wa ń ta ń takùtà lẹ́yìn rẹ̀ lérí asán. النفس تبكي على الدنيا وقد علمت. gbogbo mọ́tò lọ́ra tán gbogbo àlòkù ọkọ̀ ń jẹ́ ń gbẹ ọ̀rọ̀ gbogbo ẹ̀ tán ni Honda wọ́n gbé lẹ́kùn Datsun sí Morris wọ́n gbé ti tuutu Mazda ni wọ́n gbé sí ọ̀sàfẹ́ ó kó ọkọ̀ kalẹ̀ bá mú ó kú táwọn ọmọ tó ń pè wọ́n ń jẹ́ ń gbẹ sẹ́sì rárá àwọn ìyá wa tán bẹ́ẹ̀ jẹ́ ń gbẹ wọn Ọlọ́run jọ dáa fún wọn bọ́ọ̀ bá ní tọkọ̀ fún wọn mọ́ pè wọ́n o àmọ́ tó o bá pè wọ́n tí wọ́n bá yìí náà tí wọ́n wá ń pé ayàlọ́ ta fẹ́ lómi ni ọ̀pá irọ́ jẹ́ ń gbẹ̀mú ó ti rà. النفس تبكي على الدنيا وقد علمت. ọ̀rẹ́ mi ní lẹ́yìn wọ́n gẹ̀ fìlà kalẹ̀ nígbà níyìn náà ló ti wá ta kò sí ẹni tí ó rà mọ́ oògùn kọ́fà ọ̀ lọ ọbẹ̀ padà. sáyé náà lọ́wọ́ àwọn wáká àwa wọnúṣẹ́ rẹ̀ abẹ́sìn awonusẹ́ rẹ̀ àbáyíwá awonusẹ́ rẹ̀ ọ̀tọ́jú ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ọwá ló sùn rẹ̀ ta ló sọ fún ẹ̀fọn o ò lè jíire. anna salamata fiha taruku ma fiha. ẹ̀yin náà wí bẹ́ẹ̀. anna
السلامة فيها ترك ما فيها. النفس تبكي النفس تبكي على الدنيا وقد علمت ìwọ náà sì ti mọ̀ أن السلامة فيها ترك ما فيها. ohun kan tún dùn lẹ́yìn tí ẹ wí kí n gbọ́. أن السلامة فيها ترك ما فيها. أن السلامة فيها ترك ما فيها. أن السلامة فيها. àlàáfíà tí ń bẹ nínú ayé tẹ́rùkù máa fi ha fàyè lè báyé tí àti tí ń bẹ nílẹ̀ fílẹ̀ wá dájú kọ ọlọ́run torí pé òun ni ó ṣẹ́kù gbogbo nǹkan ni ó tán ayé ọ̀tán ní tí ń bẹ nínú ayé ọ̀tán àdúnìyà wa ma fiha jami'an tarih yawman ayé àti tí ń bẹ nínú ẹ̀ yóò fẹ́ lọ ọjọ́ kan àwọn kan ti fẹ́ lọ láàrin wa mo wí fún yín mo ní ó jèrè ọlọ́run yìí àfihàn yóò ṣe lọ sàmọ́rí àlìjánnà. Amina. ibi tí ó jòkó nù táyì pariwo àsí yóò wà lábẹ́ igi kan bẹ̀rù pẹ̀lú bẹ́ńsì yóò sì jókòó yóò mọ̀ gbọ́ gbogbo tẹ̀sán ní. ó jèrè ní ọlọ́run igi tí jòkó ń bẹ̀ ló dúró òun. ládàrọ̀ lílmárì. ọmọ adamu ò nílé kankan. ba'dal mauti yaskunuha. lẹ́yìn ìgbà tó ọmọ adamu bá kú tán ó nílé kankan tó lọ ta kàkà sí tẹ́rọ̀gì gbin fúláwà báyìí mo fẹ́ kí èsì wà báyìí ṣé ó ṣe báwọn náà nù sàárè wọ́n fi èsì síbẹ̀ ṣé wọ́n tẹ́rọ̀gì nù sàárè hàn láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àti bọ́ ọkọ tán red made ni láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wọ́n ti gbẹ tán wọ́n ti dì ọ́ kalẹ̀ káfíńtà ti kó pákó kalẹ̀ ìrè ẹnìkan ní ọ̀rẹ́ tiẹ̀ náà télọ̀ ti ránṣẹ́ ọ̀rẹ́ tán ẹnìkan ní ọ̀ràn tiẹ̀ náà bàbá ti ń wẹ̀ wọ́n ẹnìkan ní ẹ̀wẹ̀ wọn náà ẹ̀yin tẹ́ ẹ fòmọ́gi tẹ́ ẹ jáwé àwọn kan jà tiẹ̀ náà ẹni tí ń ro ọ̀rọ̀ àwọn kan ní ọ̀rọ̀ tiẹ̀ náà ẹ̀wọ́ mádàmọ̀ ti yẹ̀yẹ́ àwa làwa ń para wa léjù bọ́ ọba ti wá sin lọ́hùn tí wákàtí márùn-ún ọba mọ́ ọ la bẹ́ẹ̀ mi ti máa wí ayé rẹ bàjẹ́ àlùkìyámọ̀ rẹ sì dàrú. ládàrọ̀ lílmárì ba'dal mauti yaskunuha. ọba àfi gbogbo ayé ní aṣọ òní mu lọ. ládàrọ̀ lílmauti. ọba àfi gbogbo olé kówó nú ẹ̀ àfi kọ́bọ̀ sin bàbá Sàràkí asin lásán ni. ládàrọ̀ lílmárì. sàrò ọmọ àmínú lè ọlọ́kọ́ ńlá inú olówó ńlọrin ọ̀kan nu bàbá rẹ̀ olówó òun náà olówó àmọ̀dá kọ́bọ̀ nù sàárè rẹ̀ mọ̀ wá ń bẹ̀jọ wọn sí mo ò ju kọ́bọ̀ bẹ́ẹ̀ pé sàrò máa náwó lọ́hùn o kolombo ti wá kolombo náà lọ́lọ́ bẹ́ẹ̀mi rẹ̀ náà ó ti lọ ń kolombo. ládàrọ̀ lílmárì ba'dal mauti yaskunuha. bàbá ti kú tán ilé kan òsítọ́ máa dá mọ́ ó gbé gbogbo mansion tẹ̀ ẹ́ kọ́ àwọn ẹni ẹlẹ́ni ní ọmọ ọgbẹ́ bẹ́ẹ̀ gbogbo àrà tó dá Gerard ní ilé tó kọ́ ó ní 70 room kíní kan room sàárè ní ilé tiẹ̀. إلا التي كان قبل الموت بانيها. ilé tó ní tó gbé òun ni إلا التي قبل الموت بانيها òun ni ilé tó kọ́ kalẹ̀ ṣáájú kó tó kú ilé wo ni dáadáa tó ṣe ìrìn rẹ tó rìn ìwà rẹ tó hù ọ̀rọ̀ rẹ tó sọ àníyàn rẹ tó ní kọ́ dáa fún yàn kínú rí ó dùn sí kọ́ dàrú fún yàn kínú tiẹ̀ náà bàjẹ́ pé yé ọlọ́run ọmọ ọlọ́mọ ọlọ́run dákun ṣe dáadáa fún àwọn tó lọ dé bánu ilé tó gbé nù. wa in banaha bi khairin taba maskanuha. bọ́ọ̀bá kọ́lé rẹ̀ ta kàálẹ̀ yìí pẹ̀lú dáadáa ọba ń bẹ̀. wa in banaha bi sharrin khaba baniha. bọ́ọ̀bá ti kọ̀ pẹ̀lú aburú ọ̀làníyàn rẹ̀ ò níṣẹ́ rẹ̀ ọ̀lọ́rọ̀ rẹ̀ ò níwà rẹ̀ ò ní gangan
tọ́jẹ́ dáadáa tó ṣe kalẹ̀ ẹ̀ ọ́ bá lọ́hùn. وإن بنى بشر خاب بانيها. nísìnyí lápalẹ̀ rẹ mọ́ yìí apalẹ̀ rẹ mọ́ nísìnyí kálukú ọkọ̀ dúró wárówáró wọ́n ń wẹ̀ ọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n wẹ̀ ọ́ tán wọ́n ti dì ọ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n pa àwọn mọ́mú ti dé ẹ máa gbé bọ́ ń ta pósídà ikú aláǹsálò alámọ́sálásí wa ní family house àsáwọn èkúté ti jẹ ẹsẹ̀ pósí tá a fi tì báyìí àwọn èkúté ti jẹ ẹsẹ̀ rẹ̀ a sì kálukú pọ̀ wọ́n ń ṣe ìnáwó ní kálukú wá fẹ́ ká ìlà gbogbo ilé àlọ́ àlá kún ìta kún kálukú sàǹtà àlọ́ àlá gbìrìgbìrì ẹnu ọ̀nà ibẹ̀ lèmi ráyè sí èmi náà ń sàlù àlá pósí bárẹ̀ gbàá ṣe rí ọ̀nà àwa bíi 100 ti fẹ́ gba ọ̀nà ẹyọ kan jáde. وإن بنى بخير طاب مسكنها. ìkẹ̀kẹ́ gbó pósí lásán nù wọn ò mọ nítorí èèyàn bíi 100 ti fẹ́ gba ọ̀nà kan jáde àwọn títí wàá bẹnu mọ́sálásí ọ̀mọ tí ń ṣẹlẹ̀ àwọn sáré pé kálukú ọdẹ àwọn náà rọ́ jáde ní mọ̀lẹ́ ẹ̀wọ̀n nǹkan. وإن بنى بشر خاب بانيها. ẹ̀yin lè wí ẹ lọ́ọ́ dúró mi bá ní hàn. وإن بنى بشر خاب بانيها. nítorí bá ṣe òun ló gbà ọmọ Musa ntí ń bá ṣe òun ni wọ́n gbà èmi ń bá yín sọ̀rọ̀ ọlọ́run ni ẹ mọ́nú mi ni ọlọ́run nìkan ló yé èmi náà mọ́nú tiyín ọlọ́run nìkan ló yé àmọ́ bí náà wọ́n ti wá sí kalẹ̀ fún wájú ọlọ́run gbàgàdà ni.